Elle est deux dès mi lójú. Yemọja ó tẹ̀ ní sùúrù. Ó ṣàrà padà rà. Ọ̀fẹ́ mú wọn níbẹ̀. Ẹ kó àwa kó máa.
ẹjọ́ bá sọ fún àbọ̀dé sáré ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹjọ́ ẹ sún sẹ́gbẹ̀ẹ́ jẹ́ ẹ bá sún sẹ́gbẹ̀ẹ́ jẹ́ ẹ fẹ́ yọ àṣẹ ẹ sún síwájú orúkọ tèmi ni Awóyẹra Ọláwíyọ ọwọ́ alọ́dà Ilé-Ifẹ̀ lábẹ́ ọwọ́ Erédùnú Ọ̀rànmíyàn tí mo jẹ́ kan nínú olóyè ìdí ọ̀pọ̀ Ọ̀rànmíyàn Ilé-Ifẹ̀. ẹjọ́ bá sọ fún àbọ̀dé sáré ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìgbọ́ ṣẹlẹ̀. Ètò ṣẹlẹ̀ níbẹ̀ yẹn gẹ́gẹ́ bí ìṣe Ọ̀rànmíyàn náà ni ọmọ Odùduwà tí ó máa ń nawọ́ sí àwọn bàbá ẹ̀ ní ìjọ ọlọ́jọ́. So iṣẹ́ Ọ̀rànmíyàn yẹn náà ni Erédùnú wá ṣe níbẹ̀ yẹn láti wá sáré bá àwọn bàbá ẹ̀ tí Ọọ̀ni rán wọn sí. Torí pé lọ́jọ́ èyí Ọọ̀ni máa ń rán Erédùnú tó bá ń bá àwọn bàbá àwọn sọ̀rọ̀. Òun ni Erédùnú wá ṣe lọ́jọ́ èyí láti wá bá ọmọ kábíyèsí Adéyẹyè Ẹnìtàn Ọọ̀nìrìṣà wá bá rán sí àwọn bàbá ẹ̀ lọ́jọ́ èyí. Adípẹ́ ń ṣe ìwúre bẹ́ẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé fún wa bá ti ṣe. Bẹ́ẹ̀ni ìwúre tí a ṣe máa ń ṣe gẹ́gẹ́ bí Ọ̀rànmíyàn ṣe máa ń ṣe fún àwọn baba ńlá ẹ̀ òun náà ni àwọn tó wá ṣe lọ́jọ́ èdè a máa ń ṣàdúrà a máa ń wúre fún láti orí bàbá wa Ọọ̀nìrìṣà kó pẹ́ lórí oyè kẹ́ẹ̀mí bàbá mi kó darí ilẹ̀ Nàìjíríà ilẹ̀ Yorùbá kó dápẹ́ kí ìlú Ilé-Ifẹ̀ kó má bàjẹ́ a tún máa ń ṣàdúrà kó orísun Ilé-Ifẹ̀ kó má bàjẹ́ Ọ̀ṣun state kó má bàjẹ́ ìlú Nàìjíríà lápapọ̀ kó má rògùn ká má rọ́tẹ̀ kí ìdààmú wàhálà kó má jẹ́ tiwa nílẹ̀ Yorùbá ilẹ̀ káàrọ̀ òjúre kẹ́kọ̀ọ́ máa kéde òkú kẹ́yẹ máa kéde ẹyẹ ká má rí wàhálà ká má fọdún eléyìí ṣàṣemọ́. àṣẹ sọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan sí. èmi ni ọba Ọwálọ́dà Ọ̀rànmíyàn Ọláwíyọ Awóyẹra.